ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ òṣò àti ìyàjẹ́ o ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o àtàbínú ẹni. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lèwí lè ṣe ọba lè ṣe lèwí paríparí ọlá porogodo ọba ìwò táwọn àparò ọlọ́run tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni lánìí ṣùgbọ́n orí ẹyẹ kábíyèsí Elédùmarè tó ta sánmọ̀ bí ẹni ta aṣọ òbúra ní òpẹyẹ ọ̀tá ìbá ti kó ìwọ làwa tún dá gbogbo ògo àtọlá padà fún nírọ̀lẹ́ tòní bá ti kú wọn lálákọ̀ọ́rí ọmọ ti lọ ọlọ́run ni ò jẹ́ tí ò bá bọ̀ wọ́n lẹ́ni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù jọ báyìí gangan ni àti ìyàjẹ́ o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o. àtàbínú ẹni mo ti bọ́ lọ́wọ́ ayé. gbẹ́dìgbẹ́ lórúkọ ọlọ́run ọba yẹn náà ni mò ń kí wa káàbọ̀ sórí ètò ìyẹn sórí ètò yìí ètò wa ètò agbami fàájì nírọ̀lẹ́ yìí ọlọ́run tó ṣọ́ wa lọ láti ìrọ̀lẹ́ àná òun náà ló tún mú wa padà nírọ̀lẹ́ tòní àwọn tèmi tún ti ń wojú aago pé MC Freedom ṣé ò ní gbà sí wa lára nírọ̀lẹ́ yìí ni ẹ̀yin tèmi mo ti dé fáínálì náà nìyẹn àwa náà kúkú kan ọlọ́run ọba ni ṣé ẹ̀dẹ̀ wá rí ìfẹ́ tẹ́ ẹ ní sí ìkànnì GFM 95.5 FM àti àdúrà àtàtìlẹ́yìn tẹ́ ẹ̀ ń ṣe fún wa gbogbo ẹ̀ pátá lọ́lọ́run rí ọlọ́run ọba yóò dẹ̀ bá wa san yín ní ẹ̀san rẹ̀ láṣẹ Elédùmarè àwọn tèmi lápá Ṣakí ń bí wọn tiẹ̀ ní rédíò méjì tí wọ́n ń gbọ́ mọ́ báyìí wọn tiẹ̀ wulẹ̀ yí fíríkwẹ́nsì yẹn kúrò níbẹ̀ ẹ kó ti mọ̀ pé rédíò station méjì náà ló wà lọ́wọ́ tá a wà yìí JFM 95.5 FM ìyẹn gan la àkọ́kọ́ àtàwọn èyí tó kù àwọn ni wọ́n ń ṣì kejì ẹ̀ ọdẹ pẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá àgbà tó níkànnì yìí wà bárò bí ká àmì akírógun ṣùgbọ́n bàbá abẹnú ìyẹn ní òpẹyẹ orí ẹyẹ ní ọba ń gbọ́ pé action pọ̀ bí ògògó ọ̀tá ìbá ti kó rà no dulling moment pẹ̀lú bàbá aṣọ omi bá ti kú tuale orí ọmọ ti lọ pọ̀pá báyìí làábókè bàbá ẹ wá bá mi dúpẹ́ kókókó làábókúta irọ́ kú ni wọ́n ń pa má dá mo ti bọ́ lọ́wọ́ èsì kankan tí ó ṣe yín láṣẹ ọba mi Olódùmarè àti ìyàjẹ́ o amójú ẹ̀rọ fún tàkókò tá a wà yìí ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn ẹnjìnà ìbùkún nìyẹn aláròkà o. àwọn alájọ máa tó pọ̀ lọ́sàn-án tòní tó fi máa dùn tó máa ní gbọ́ngbọ́n nínú lọ́wọ́ ayé. ẹkú ti mọ̀ páwọn kan ni wọ́n wá ń di pé a máa ń ṣó lórí ètò mo ti bọ́ ok ayé. mo ti mo ti bọ́ lọ́wọ́ ayé mo ti bọ́. mo ti bọ́ lọ́wọ́ ayé. ẹ̀rù kò ṣòfò bá mi mọ́. ẹ̀rù bá jẹ́ kó bá mi. mo ti bọ́ èmi ti bọ́ ẹ̀kọ́ mi yọ. mo ti bọ́ lọ́wọ́ ayé. àwọn ọdẹ tó wà lẹ́nu ìlú wa kí yẹn kú ṣàtàrọ̀ o ọlọ́run ọba yóò máa gbà fún yín. mo ti bọ́ lọ́wọ́ ayé. àwọn ọ̀gá tó ń dìkan ní tá a wà yìí mú mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. mo ti bọ́ lọ́wọ́ òjò bàbá Ọ̀túnba àti ìyá àti ẹnjìníà Jordan àwọn gan lọ̀gá àgbà tí wọ́n dìkan ní tá a wà yìí mú ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́ láṣẹ Elédùmarè ọlọ́run ló yọ mí ọwọ́ tàgbàdàgbòdògbò aláwọ̀ ẹ̀kú
aláwọ̀ akílìntì ọwọ́ tàgádágodo kìrìkìdìgẹ́ndìgẹ́dì. ọ̀tá ìbá pa mí. pàmì. ọba ti jẹ mí. jẹ́mí. ọba ti run mí. fún mi. yorùbá ti run lé. ńlé olúwa ó ṣe. orí mi ní ògbà bọ́dí. ọlọ́run ní ò jẹ́ ń ṣe sí. kò jẹ́ kí ẹ̀rí ojú òpó yẹn ti ń fún wa ń gòbè láti àárọ̀. tọmọtọmọ. wọ́n ní mi ìdárúkọ mi. mo dúpẹ́ bàbá. adémọlá moses náà ni MC Freedom àti tó sẹ́ngẹrẹ mẹ́ngẹ̀rán lẹ́tọ̀ ní lórí ètò àgbàmì fàájì. jẹ́ ká yẹyẹyẹ mi. Pererem 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 pem 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 pererem tetetem terem terem. ṣe rí orí ọwọ́ Thanksgiving gan mo bá wọlé rọ̀lẹ́. This is Mega 99. Abel ọmọ Dòsùnmú tó bá dẹ̀wò yẹn lè pé ní Prince Abel ọmọ Dòsùnmú ọmọ sẹ̀lẹ̀ gangan ní bàbá. ẹ fún mi ní percussion jọ pam 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 pararara ìta tó tẹ̀lé wọn. pererem pem perem pem 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 bí mo fẹ́ wá ní gbọ́pẹ́ mi o. pam 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 pem pererere pam 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 pam. ẹ fún mi ní percussion jọ. ẹrú bá mo wúrò àmọ́ pẹ́ dá o. èmi yòrò ń fayọ̀ bí o ṣọpẹ́ o. ọlọ́run tẹ́wọ́ gbọ́ pẹ́ mi o. ẹjọ́ náà kí ló yẹ mí o. ló yẹ mí. gbẹ̀ngbẹ̀ àlùjọ yóò ṣe dánìkan jó ẹ̀yìn tèmi òní tí lọ́jọ́ ṣẹ́gun a máa ṣẹ́gun ọ̀tá alé a máa ṣẹ́gun ọ̀tá òde a máa ṣẹ́gun amọ́niṣe ni àáfà ìmọ́niṣe ni a máa ṣẹ́gun wọn àṣẹ ni tọ́kọ́ tún bá ní dárò a máa ṣẹ́gun wọn bẹ́ẹ̀ gbọ́ bíbá mi Barrister ṣe kọrin yẹn. Mari sọ ìdí ọpẹ́ mi mariro mari. ṣé ẹ rí bẹ́ẹ̀ mi àti yín náà bá ronú jinlẹ̀ dáadáa. tọpẹ́tọpẹ́ mo wá ta. ẹ ti ẹ̀já mú láti ìbẹ̀rẹ̀ ọdún yìí lásán. ẹ má já mú láti ìgbà tó ti bí wa o. kó tilẹ̀ sọ ọlọ́dún kọ́lá fún. ẹ já mú láti January 1 àtọ́dún yìí. ọlọ́dún méjì. eba gbogbo ẹ̀ gbogbo ẹ̀. wọ́gọ́ wàá rí i pé o nídìí láti dúpẹ́. oní títí kíláì ló fún mi o. ìbẹ́ yìí náà gbá àwọn jàǹbá oríṣiríṣi eléyìí tó ń ṣẹlẹ̀. ìwọ̀n gbọ́ mo ó dẹ̀ ń jáde láyọ̀ ó tún wọlé láyọ̀. tún ṣe wí. ìyẹn gan tọ́pẹ́ láyọ̀ tọ́. nínú gbogbo ayé ẹni tó sunkún. ìdí ọpẹ́ mi rè bọ ọpẹ́ mi. àní kí ló yẹ mi rè é. ìbọn ọpẹ́ mi. kí ló yẹ mi yòó. nírọ̀lẹ́ yìí ó kì í gbó. ìwọ náà ronú ẹ̀ jinlẹ̀ dáadáa ṣé o mọ̀ pá gba mi fàájì tó bá ti bá ọwọ́ ọ̀rọ̀ onímọ̀ràn dé rọ̀lẹ́ báyìí a máa ń gbà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn dẹ̀ máa ń mú un lò ó dá wòlíì ẹ̀ mọ̀ náà wòlíì MC Freedom náà ló ń bá ẹ sọ̀rọ̀. This is your prophetic MC, ladies and gentlemen, no be small matter. I greet you now well. ta ló pẹ́ kẹsẹ̀. bàbá náà. Everybody with the market now. I greet your market now. nítorí Since morning. ó dá mi sí ti. Some people never chop because then they sell well. You know, say when you dey sell for market, you no go remember to dey chop at all. No be small matter. To bá ń gbọ́ pé owó kúdí ego àní èmi ayé Jésù fọ́rẹ́ tó ṣe. àwọn ọmọ Ìgbò ń bẹ́ẹ̀ àwọn á máa pọ̀ jẹ́gbẹ́ wọn wọ́n á pè nígbà rọ́gùdù torí kò lè rajà lọ́dọ̀ tiwọn. wọ́n á máa gbọ́ customer wetin you na wan buy if na original abeg no go that place o. ètè pọ̀jọ́ rẹ̀ ń gbà rọ́gùdù kóun bá lè tán tiẹ̀ nu. àwọn èdè kúkú fi ṣèbínú síra wọn. ọba tiẹ̀ dọ́dọ̀ àwọn ọmọ Ìgbò bóyá níbi ìwòrò dùnbàdàn àbó wọnú ọjà lẹ́kọ̀ọ́. àwọn kan wà wọn á tòsí express báyìí wọn ò ní ṣọ́ọ̀bù wọn wá máa bí ẹ customer afa wetin you wan buy if na original material you wan buy abeg I get am for shop o. kò ní ṣọ́ọ̀bù kankan táwọn fi ń jẹun tí wọ́n nu. ṣòro kété tó o bá ti fọ́lù ẹ̀
a kàn mú ẹ lọ ṣọ́ọ̀bù ọ̀rẹ́ rẹ̀ kan tó ti bá ní gbólóhùn ni ó dá mi sẹ́. nítorí pé ó ní commission tiẹ̀ tó máa gbà. all right ọpẹ́ ni òdìjọ́ àláyọ̀ ló dá mi tó bá rí bẹ́ẹ̀. ọ̀nà pẹ́ mi pẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ dìdìgbẹ́ gbẹ́ngbẹ́ngbẹ́ dìdìgbẹ́. mo ṣe yíyan lógo. ọ̀nà pẹ́ mi kan. mo ṣe dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. ọ̀nà pẹ́ mi kan. mo ṣe yíyan lógo. ó fún mi ní jíjọ tó fún mi ní dì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 d
ọ̀rọ̀ mi ti níyanjú o gbogbo tó lè láyé mi lọ́lúwa ti sọ dẹ̀rọ̀. ọ̀rọ̀ mi ti níyanjú o ọ̀rọ̀ mi ti lójútu o. ojú òpó yẹn a máa gbìyànjú ẹ̀ wò náà ni ẹ mọ̀ pé dùn gangan ló bí yọ kẹrẹ́ nẹ́tíwọ̀kì yẹn a lè rí whatsapp gan lò ní ìrọ̀lẹ́ yìí nẹ́tíwọ̀kì yẹn rí bákan bákan ẹ̀yin tèmi ẹ má ìbínú ṣe ẹrẹ́ yìí ti wá ní Facebook ó kí yín ẹ kú wò wá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀dẹ̀ tó fi ń gbọ́ wa náà ò ní di máa gbé kọ̀ yẹn ló ní palanto kí òjò balẹ̀ tàmí kó ṣàlàṣàlà. ọ̀rọ̀ mi wá di èmi kọ́ lójú ọ̀tá. ọ̀bẹ èdè kọ̀ǹpútà village tọ́ ọ̀bá ẹ̀ lajú ẹ lẹ̀ aláìtàlùbọ́ lè kó wọ̀ ẹjọ́ só ti ṣe yírí ń bẹ̀ yẹn tẹ́ ẹ máa lẹ́ẹ̀ fẹ́ ra fóònù lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ máa padà fún yín ní fùfú nínú ẹ̀ ni ẹ máa hàn ní ẹ̀ lójú wọn o ó dẹ̀ máa ṣiṣẹ́ ó dẹ̀ tún máa gbé Nokia àwọn tó máa bara wọn lọ́wọ́ láyé Nokia ń gbà ní. ìwọ gbé délé àbípo tiẹ̀ yípo lásán ẹ̀bà tí fùfú ló máa bá nú ẹ̀ ẹ̀bà ó ṣẹ́ni ní ikú òkè ọ̀hún ìgbà tó gbé délé ẹ̀bà báyìí ló bá nú fún yẹn ìyẹn gan la máa pẹ̀ gẹ́lù ìrọ̀lẹ́ tòrí ṣé ó ti ṣe é lápá abẹ yẹn ìbò náà ti lù ẹ́ ní jìbìtì rí ìbò ló ti yí wọ́n fẹ́rẹ́fẹ́ jógí tó ò lè bẹ́ẹ̀nì kankan sọ ń gbà yẹn ọ̀yá bá MC Freedom sọ yẹ kí n gbàdúrà fún ẹ ayé ọdọ máa gbẹ yí gbọdọ Ọlọ́run ó yà fọwọ́ gbà orí ẹ̀ mú sọ pé Ọlọ́run mi nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi tí mi fi ní gbàgbà mi fàájì ìyẹn ní rọ̀lẹ́ ọ̀yẹ́ kiná bọ̀ ó gbiná sọnù ẹ wò ó ẹ jẹ́ kí n pàlódà mega 99 ó dẹ̀ ń gbá lára mi ẹ bá ń gbọ́ pé ń gbá èmi náà sọ 08076039614 òpó tó wọ ìkànnì yìí gangan nìyẹn 08076039614. oníkòkíkò tá a bá wà ká máa dúpẹ́ ni mo ṣe wípé ẹ jẹ́ ká máa dúpẹ́. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. MC Freedom tí wà nìkan. ó yà láyé mi. Arówóṣèlú on the land. ó yà arówóṣèlú ó pọ̀ ọ̀gá mi kí ló ṣẹlẹ̀. kí ló wà nílẹ̀ náà. àwọn ìyá mi àwọn náà kàn lálẹ́ mi báyìí ni o làlígà la wa o. àwọn ọmọ ìyá mi ẹ máa lọ sájà náà ọbẹ̀ jára yín. àjà ọ̀nà àjà jì lọ́wọ́ yìí ọmọ ìyá mi ó dọ̀. ẹ lọ síbẹ̀ jìlẹ̀ tí ń gba ẹ̀rọ àkínrógùn. ó dọ̀ fún mi bẹ́ẹ̀ ọlọ́run tí bá kàn rí bíi plane tí bá. bàbá máa fún yín ní kinní yẹn máa dùn sẹ́yìn fún yẹn máa pa. ok iṣẹ́ yẹn wà nílé ẹ̀gbọ́n mi. àjẹ́ àmọ́ ó yà ọmọ ìyá mi kò sí fún. nípa iṣu ti bí yẹn. àwọn ìyá mi àwọn mi lẹ́kẹ̀jẹ̀ àwọn ìyá rẹ̀ gan o. ṣó ti ṣe aláyé ìwọ gangan ló ṣẹlẹ̀ sí abẹ́rẹ́ ikọ̀. mo ṣe pàdé mi gangan lọ ní ẹgbẹ́ àjọ rábàrí náà ni. ok. bọ̀tà ti fẹ́ ra fóònù yẹn mọ̀ mí náà ti rí fóònù yẹn fún un láìsí ọ̀rẹ́ dẹ̀ lẹ́ẹ̀sì. ok dà o. mo wá fọ́lù ẹ̀ débẹ̀. eya. wàláhì mo fi ọlọ́run bá tó bá mo fi fẹ́ rí. eba. ara fóònù yẹn wọ́n dẹ̀ gbé fún wa. ó hàn àṣìṣe àbẹ̀ṣe sọ pé ó máa bá wọn méjì yẹn. ó bá wọn Nokia. ó bá nọ́mà. ìbà. wà lẹ́gàlá ìwà amú estate lọ́gán la ń gbé ní Ìkẹjà wà amú estate. ọlọ́wọ́ ìyá mi orí ẹ̀ o ti pẹ́ gbòòrò gan bọ̀ wọ́n ṣá ń lò fún yín lọ́wọ́ kan lọ́jọ́ yẹn.
tó ṣe ń lọ ní adéré náà láàá tó fún ìdìbò ìfìfú lábámẹ́ mo fi orúkọ náà bá ṣe rí. ó ga ọ ẹ̀ẹ́dẹ̀ ṣé o ló. padà tẹ̀lé lẹ́yìn ẹ̀ síbẹ̀ báyìí ẹ̀ efele wọ́n ti já padà dàrú lasari bakari safari ọlọ́run ṣàánú. ó yá náà orí wo ni kí n mú wàrọ̀ lẹ́yìn ìgbà yẹn ká kàn fi pàrọ̀ nù. ojú ọpọ́n gangan náà mo fi fẹ́ gbọ́. ojú ọpọ́n. by K1. ojú ọpọ́n by K1 ó yá náà kò sí wàhálà. ó yá náà thank you so much my brother. ó yá náà ó yá ọmọ ìyá mi ó yá náà gbórí wẹ́ni à ń gùn mo fọ́ fún ẹ ta ó yá náà. ìgbẹ́jọ àwọn èèyàn àtàwọn àtẹjọ ẹran jíjẹ o dẹkùnlé wá sí ìhù mi àtẹkẹ àtajà ọ̀rọ̀ ẹ̀rí nìyẹn látẹnu arówó ṣèlú. àtẹkẹ àtajà ẹran. ẹni yẹn dẹ̀ máa mú wọn dání pé kó má bàa jẹ́ pé wọ́n máa gbá mi náà ní o ló ṣe mú wọn dání. wọ́n gbá àwọn méjèèjì wọn dúró tòsí wọ́n padà débẹ̀ lọ́jọ́ kejì wọ́n lé fèlè ló bá dé. ṣọ́ọ̀ṣì ẹ rí ṣé o ra gbàrọ̀ gbùdù lórí jìnnà rí ọlọ́run ṣàánú. ẹjẹ́ agbẹ́kọ̀ yìí ká tún gbọ́ látẹ̀lé ti wọ́n náà. ẹ̀lú ẹ̀ka àbọ̀ ẹ ti jásá gba mi fàájì lọ́wọ́ kan. MOS. ó yá náà. ìjọba rẹ̀. ó yá náà tó á lè. wọ́n dànù. ó yá náà. kókó. ó yá náà. ẹ̀yọ́nú. tó á lè mú fọ́ọ̀lù ẹ̀yọ́nú. ìṣẹ̀lẹ̀. ẹ káàbọ̀ sórí ètò rọ̀lẹ́. àbẹ̀rùn kò ní bàjẹ́ kò ní rí ọ̀. àmì àṣẹ Èdùmàrè. bàmú ní jẹ́jẹ́. àmì àṣẹ Èdùmàrè. ọlọ́run mo gbádùn. àmì ó yá náà. kí ló ń ṣẹlẹ̀ ṣó ṣe yín rí bẹ̀yẹn lápá bẹ̀yẹn. ọlọ́run gbàtí mo wà ń kó òdúrà ìgbà ìtọ́jú mo lọ. Ìkòròdú á lọ sí Ṣàgámù. wọ́n á rán ta ìgbé yóò jẹ káàdì yẹn àwọn gánà kí emu yẹn. ókè. òun ni mo gba ayé mọ́lọ́jọ́ yẹn. tó bá mú eléyìí ó ta bí o bá mú eléyìí kò ta eléyìí ó ta eléyìí kò jẹ. ó yá mò ń gbé ẹ. ọmọ gbogbo kábí tó wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ni mo náà pàtó wọ́n jẹ́ tán wọ́n máa ń gbé ní fóònù wa. ṣé máa ń fóònù lẹ̀ máa gba 10,000. ibà ò bá mú fóònù ẹ lẹ̀. ẹ ló àlàyé mi ṣe wà ń bẹ̀ pẹ̀lú mi. ibà mo dẹ̀ gbádùn ẹ̀yọ́nu. kìnìún yẹn náà wà ìyẹn náà wà wíbẹ̀rù gọ́gọ́ ló máa fi ń ti kinní yẹn wọ́n á wá kó bíi fíríjì àwọn pọ́tébù yẹn àwọn stóòfù kéékèèké bíi lúdò wọ́n á kó sínú wíbẹ̀rù yẹn wọ́n á máa gbọ́ tí o bá mú eléyìí ó ta tí o bá ta eléyìí ni ó jẹ bí o bá mú dúdú ó jẹ bí o bá mú pupa ó jẹ ṣòrí tó bá gọra ẹ àtọwọ́ mọ́tò ẹ all right now gbogbo ẹ ló máa laskabasga ẹ ó máa Balenciaga aṣọ àga ẹ ní ẹ tún gbẹ́kọ̀ tèmi wò agbami fàájì nìyẹn lẹ́tọ̀ọ́rí ẹjẹ́ àmọ̀ bóyá ó ṣẹ̀yìn náà rí wọ́n gbé gbàrọ̀ gùdù fún yín lórí jìnnà rí ẹjẹ́ agbẹ́tẹ̀nu yín ẹ lórúkọ yín àti bí tẹ́ ti ń pè padà ẹ lórúkọ yín. MC Freedom. ó yá ẹ kúrọ̀ lẹ́ ó dẹ̀ lọ kóòtù. ọlọ́túnjẹ́ àlàdé adéolùkùn mọ́ọ̀nù mẹ́kọ̀ àdíyá àyíká àdéhùn àdìyá gbogbo. tó bá ń gbọ́ pé ṣó ṣe é rí ìyẹn gangan ló ń bí ẹ nírọ̀lẹ́ tèmi sọ̀rọ̀ sókè jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ MC ẹ̀ wà bí ó máa gbàdúrà fún ẹ ìgbà tún dẹ̀ máa dé sáyé ẹ mo ti gba kínní yẹn lọ́wọ́ ọ̀gá mi Akérògùn aláṣẹ àtàwọn olùdarí ìkànnì tá a wà nínú ẹ̀jẹ̀ ń gbé kọ̀ mí wò ẹ lórúkọ yín àti bí tẹ́ ti ń pè. ó dé padà. ó yá káàbọ̀ padà ọmọ ìyá mi mò ń gbádùn ẹ lọ ó yá náà ó yá náà. ọjọ́ yẹn mo fọ́lá yé mi sẹ́ àti mo náwó tán ó tún ní yẹn wá kí n pa tẹ́ǹbì wọ́n á pè é òótọ́ ní ọ̀sán ṣeré ìdí náwó tán opportunity ó ní ìfọ̀ àlọ́ padà. ó yá náà. ọjọ́ yẹn náà níta bí wákàtí ẹ̀rù lẹ́jọ́ ìṣú lọ. o bá mú fóònù ẹ lẹ̀. mo tún mú fóònù rẹ̀ mo darí mo. ibà ìjẹ yóò jẹ mo ti fóònù rẹ̀ pé rẹ́ẹ̀dì yẹn ó ti ń lọ ó ti ń lọ. o ti fojú tẹ̀lé rẹ́ẹ̀dì yẹn. o máa mú báyìí o mú dúdú ni. ó mú dúdú ni. ibà àlàyé báwo ló ṣe wá délé lọ́jọ́ yẹn báwo ló ṣe dé Kòròdú. fáin bara mo láyé ṣe o. fáin bara àbá. ó fún mi sí mi náà fún ọjọ́ fún mi ní ẹ́ mi ní ìjẹ́ ọ̀gbọ́n. ọlọ́ọ̀ṣà àlàyé kò sí wàhálà ọlọ́àlà wà bẹ́ẹ̀. abẹ́ bí Elédùmarè ń gbọ́ má parọ́. ọlọ́ bó ṣe ń lọ nìyẹn gbogbo àwọn bọ́ọ̀sì tí wọ́n sùn jìnnà
kọ́lọ́ ṣáájú mi ó yà náà orí kí n fún ọ lọ́wọ́ kan bẹ́ẹ̀. kókó tó bá rí Rẹ̀mí nice one. Rẹ̀mí nice one ó yà náà kò sí fọ ó yà mo follow ó yà thank you so much my brother. bàbá yẹn náà jọ ń gbélé ayé. máa fún ní Rẹ̀mí Àlùkò nice one kó kàn fi ṣègbádùn ara ẹ̀ kó fi pàrònú gbà yẹn rẹ́ oríṣi àmọ̀ pé téèyàn bá ń rántí ọjọ́ burúkú èṣù gbomi mu bad day devil drink water which kind water devil come drink e be like say na black water na im devil dey drink ladies and gentlemen mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ if you na no take action wẹ́wẹ́ sórí tó bá múra ọmọ Ìgbò tó bá pọ́n ẹnu fún ẹ ó máa mú ẹran kan tí ò ní wúlò fún ẹ ọmọ Ìgbò ọmọ ìjà pọ́n ok ṣó ṣe ẹ rí ṣó gbèrú ẹ látẹ̀yìn rí ìyẹn gangan la fi ń ṣàgbàmí fàájì tìrọ̀lẹ́ nice one látọwọ́ Rẹ̀mí Àlùkò máa fàlàyé mi kọ́kàn fi ṣe fàájì kó fi gbàgbé ìṣẹ̀lẹ̀ ti Kòròdú níbi tí ó ti kó síwọ́ àwọn bí o bá mú eléyìí ó ta bí o bá mú eléyìí kò jẹ eléyìí ni ó ta eléyìí ni kò jẹ ẹ̀bà kò sẹ́ni tí kìnìyàn fẹ́ ṣe rí o ẹ̀jẹ̀ àtúngbọ́ tẹ lómi. ẹ̀ lórúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè. Lucas ń sọ̀rọ̀ láti Ìjọra. Lucas láti bo. Ìjọra. láti Ìjọra. Ìjẹdẹ. Ìjọra níta kí ní yá. Ìgẹrẹ ní ìyá òkè ẹ káàbọ̀ sórí ètò nírọ̀lẹ́ yìí. ó yá ẹ ti gbórí wa gba mi fàájì kí ló ń ṣẹlẹ̀. bó ṣe ń lọ náà láti fọ́lọ̀. ó yá ẹ máa fọ́lọ̀ wa ẹ̀ ní dààmú ṣó ṣe yín rí sà. ó ṣe nílò. ó yá látàpá àbọ̀ ẹ jẹ́ ń gbọ́ lẹ́nu yín. wọ́n gbórí mi látẹ̀yìn. kí ló ṣẹlẹ̀ gangan lọ́jọ́ yẹn lọ́hùn. ẹnìkan ló pè mí lọ́jọ́ yẹn ó ní Lucas ó ní ṣé mo mọ ìyànà mọ́kànlá yẹn. ìpèsè ìdásáré pa òun bẹ̀rẹ̀ pé àwọn ọlọ́pàá fẹ́ gbérò òun látẹ̀yìn wọ́n gbá òun látẹ̀yìn. ok. ìdásáré sẹ́ni káàdì fún òun káàdì 3,000. ìṣẹ́ni káàdì 3,000 fún òun wọ́n fẹ́ tọ́jú àwọn ọlọ́pàá yẹn. ẹ̀yin náà bá sẹ́ǹdì ẹ̀. mo máa sẹ́ǹdì sí 200 naira. Ìjọ mọ̀ mo ti lẹ́bi 3,000 plus. Ẹ̀bà lójú ọdẹ bá dá. Mo ní pé sọ́ta káàdì máa sọ fún mi pé ọ̀gbẹ́ni wọ́n ti gbérò ẹ̀ta mo ní láíláí. Mo ní ẹjọ́ tí ó pè ní mọ̀mọ́ dáadáa. Ìgbà tẹ́ ẹ máa pe nọ́mbà padà. Bàbá máa pe nọ́mbà padà báyìí ìrọ̀ ẹ̀jẹ̀ bá tún ní kí wọ́n sọ káàdì yẹn lọ kí máa fi sápò ni. Bẹ́ẹ̀ni kó lè lóògùn ẹ̀ dáadáa ni. Lọ́wọ́ ti ṣe tẹ́ táwọn ti gbọ́dọ̀ mi a máa calculate gbogbo ẹ̀yẹ tó bá jẹ́ àmà tẹ́kọ̀ tán. Ẹ̀bà. Bàbá pé báyìí ẹ̀wọ̀n lẹ́bọ̀ lọ́mọ. Òkété ti bóòrù. Ọlọ́run ṣàánú. Nílùgbàdì ayé mọ́ my brother. Ó ní ìwé ní kí n fún yín. Mo fẹ́ fẹ́ fún mi ní K1 too much money. Okay sir. Kaba. Ẹ gbà wá o, ẹ là wá o, a ò já mọ́ o, ó ti rẹ̀ wá o. Mo rántí ìgbà yẹn tá a wà lẹ́kọ̀ọ́. Tó bá ń jà táwọn méjì bá ń jà tó bá ló fẹ́ lájà. Àlàyé wash your back, wash your side ló ń sọ. Àlàyé òjé ló ń lò. Kàn bára wọn jà kankan. Wọ́n kàn fẹ́ dọ́gbọ́n gbìyànjú píkì pọ́kẹ̀tì tiẹ̀. Ṣé kí n gbé kọ́ ẹlòmíì wò ni? Ẹ jẹ́ n fẹ̀mí béèrè. Nìkálíà Sálíà Mayaba. Mo fẹ́ mọ̀ bóyá kí n gbé kọ́ mi. Rẹ̀mí Àlùkò gangan nílé. Ó tún ní kànga nínú. Ọmọ Ìgbò polówó ọjà fọ́rẹ́ mi lọ́jọ́ kan. Ó dẹ̀ múra nǹkan tí ò yẹ kó rà. Èèyàn tó lórí tó lẹ́sẹ̀ tẹ́sẹ̀ méjèèjì ẹ pé. Ọmọ Ìgbò dẹ̀ polówó fún pé kó ra ọ̀pá méjì tó máa fi ń rìn. Ẹ ti mọ ọ̀pá yẹn. Àwọn ọ̀pá tó máa fi ń kún ọwọ́ pẹ̀lú àwọn tẹ́sẹ̀ máa ń dùn yẹn. Ọmọ Ìgbò dẹ̀ polówó ọ̀pá fún ọ̀rẹ́ mi. Ibi tẹ́nu wọn Ìgbò dẹ̀ dùn dé. Ọ̀rẹ́ mi dẹ̀ ra ọ̀pá méjèèjì. Láǹṣe pẹ́sẹ̀ ń dùn. Kẹ́rì bó ṣe délé báyìí. Ó kàn ń kọ́ pajáde látẹ̀yìn mọ́tò ni. Mo ní Alfa Túndé kí ló ṣẹlẹ̀? Ṣó ní ásídẹ̀ǹtì ni? Ṣó rọ lẹ́sẹ̀ ni? Ó ní rárá. Kí wá ló ọ̀pá ń ṣe lọ́wọ́ ẹ̀? Ẹ̀gbọ́n kan tó sọ fún mi.
olóhùn náà tiẹ̀ mọ̀ bó ń ṣe rà á ọlọ́mọ ibo kan ló polówó ẹ̀ fóun lẹ́gbẹ̀ẹ́ tí lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà wọ́n wá nígbà nǹkan tó mú kóun rà ní pé ó ní káwọn ọ̀rọ̀ à ń sìn táwọn ń ṣe promo pé tó bá padà yẹ ó padà máa wọ́n òun wá wò pé kóun rà nígbà tó ń ṣe promo lọ́wọ́ ibà na only ọmọ ibo na him go make you buy wetin he no go use for you because of sugar mouth. ẹ jẹ́ ń gbé kọ́ mi ká mọ nǹkan tó ṣẹlẹ̀ tó ṣe é rí agbami fàájì ìdìrọ̀lẹ́ bọ̀bọ̀ MC Freedom yẹn no be small matter ladies and gentlemen ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá. hello my brother. ó yá náà. ẹ máa kúrò lẹ́yìn. bàbá ẹ káàbọ̀ sórí ètò nírọ̀lẹ́ tòní. ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ àtàrọ̀. àwa nìyẹn bàbá. bàbá tó ṣe yín mo mọ̀ pé mo ti mọ̀ bàbá tó ṣe yín rí ẹjẹ́ ń gbọ́. ṣe rí kò ṣe mí rí àmọ́ ẹni tó fẹ́ ṣe. ibà. èmi ni mo là nínú ẹ̀. ẹ̀yin láńgẹ́lì tọ́lọ̀ ń lò fún. ibì kan wà ní tòsí ọ̀dọ̀ wa tí ò tó bí tí ò ju bí kìlómítà 3 lọ. ok. wọ́n bá pe bàbá yẹn pé ọ̀rẹ́ ọmọ wọn ni. àwọn wà lọ́dọ̀ ọlọ́pàá àwọn ti kẹ́lẹ́ kan wọ́n gbá ọlọ́pàá àwọn ti kẹ́lẹ́ kan. kọ́ bàbá bá wọn sẹ́ǹdì káàdì rẹ́fọ́fà fọ́ndẹ̀ tó gbé dé 5,000. bàbá sà ń gbọ̀n pé kí n dákun gbé tètè mú wá káwọn lóòdù kí n bá wọn lóòdù kí n bá wọn sẹ́ǹdì ẹ̀. wọ́n gbé sẹ́ẹ̀dì pé mo bẹ́ nìyẹn sọ̀rọ̀. mo wá ní mo ti gbọ́ màmá sẹ́ǹdì ẹ̀ ní ìfẹ́ kó rẹ́ẹ̀dì. ọba ní ìtọ̀ bàbá èyí tèmi máa sọ fún yín ẹgbẹ́ máṣíìnì yìí ṣe máṣíìnì ìdúwà tó lọ ẹ lọ síbi tó ní kíní yẹn ṣẹlẹ̀ kẹ́ lọ wò pé bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. bàbá wa gbà sí mi lẹ́nu. bàbá gbé máṣíìnì wọn lọ bẹ̀ wọn ọ̀bọ ọlọ́pàá àwọn ọ̀bẹ nìkan kan. bàbá wa débẹ̀ bàbá wa pè pé ibi tó wí ni mo wà yìí o. àwọn ò rí àwọn ọ̀rẹ́ nìkan kan bó ṣe fọ́ ṣe fẹ́ tìyẹn tí ò pé wọ́n mọ́ nìyẹn. ọlọ́run ló yín. adúpẹ́ lọ́wọ́ náà ẹ̀yin lẹ̀ jẹ́ kí bàbá kú ọwọ́ ẹ̀ ṣe gan adúpẹ́ bàbá. wọ́n ní kí n fún yín. yes sir wọ́n wà dáadáa sir. ẹ bá ń fún ọ nínú àtẹ́ná. iná àtẹ́ná adúpẹ́ sir. ẹ ṣe gan sir. ẹ bá ń wá sàùtí arẹwà tó bá wà pa kò sí wàhálà bàbá. ṣeré wọn bulẹ̀ péré ọmọ ohun mamere bèrè lọ́wọ́ délé kò ní kó bèrè ìpínlẹ̀ kúwèrè. da green nìyẹn. yẹ́nì wíyá náà wẹ́ sí sẹ́yìn. ọlọ́pàá ò lè mú wa ládùúgbò wa. àwọn èèyàn ní MC Freedom àwọn lámbà ẹ̀ tó múlẹ̀ yóò ṣó ṣẹlẹ̀ gangan àló ṣẹlẹ̀ sẹ́ ọmọ yíbò ọ̀dẹ̀ padà lọ ta ọ̀pá tán fi ń rìn ọ̀dẹ̀ lọ ta fọ́rẹ́ mi tí nǹkan kan ò ṣe lẹ́sẹ̀. ẹjẹ́ ń paluda. ṣe rí èkó láyé gbà yẹn tó bá ń rìn lọ ní títì èèyàn kan bá ń rìn wàràwàrà tẹ̀lé ẹ lẹ́yìn nínú kó tẹ pọ́ọ̀sì kó jẹ́ kó kọjá síwájú àbí kí wọn náà kó tẹ spíìdì mọ́lẹ̀ kẹjọ gbéra tọ́ bí ajá fọ́ tó bá yẹ yẹn pé nìkan ṣe sùmẹ̀sùmẹ̀ níwájú ẹ tó ń tẹ fún gbígbà kó fẹ́ rì sí fún àbọ̀ ń wò kí ń wọlé ìwọ náà ya sọ dásẹ́gbẹ́ kan kírọ̀sì sẹ́gbẹ́ lọ́ọ̀ ni but kíní kan ni ò yé mi àwọn tó máa ń lo sàkámà ń jẹ yẹn ó dàgbọ́n wọn máa ń lo bójúbójú kan àbí nǹkan kan ṣá ẹ jẹ́ ń gbẹ́tẹ̀ lómi nírọ̀lẹ́ ibà. àníràn méjì lọ máa dààmú ìyàn tó wá sáyé. ẹ jẹ́ àtúntò tẹ̀lómi ṣé ẹ mọ̀ pé ìrírí ẹ̀ ń làgbá gbogbo ẹ jẹ́ kẹ́lómi tó sọ nǹkan tó ṣẹlẹ̀ sí i ẹ lórúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ lórúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ ló. ó ti já sílẹ̀ faransé lọ́hùn Safa Trebe ni mò ń gbọ́ yẹn ọlọ́run ṣàánú ọba ń gbọ́ pé Safa Trebe mẹ́fẹ́ bonjour ẹ lórúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá. orúkọ ni báńkì láti Ṣakí. báńkì láti Ṣakí ẹ ti já ságbá mi fàájì kẹ́ máa wẹ̀ lọ Skoda lókù bẹ́ẹ̀ yẹn. wọn gbéra wa rí wọn fẹ́ gbé wa bá wọn bá rí. wọ́n fẹ́ gbẹ́rù yín ṣùgbọ́n wọn ò bá. àwọn ọba wa jù wọn lọ. mo bá yín yọ ṣùgbọ́n agbára yín kọ́ ọlọ́run ló fún yín ṣe sá. ọlọ́run ni ọlọ́run. ntí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn ó da ṣọ́ọ̀ṣẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ yín rí. àwọn tó lè kó ìdí ìdí wa. àwọn
àwọn ọmọ àgbà rẹ̀. àwọn èèyàn yín ti lè kó wọn tí ì dé. ṣùgbọ́n àwọn ọmọ àgbà rẹ̀. ẹ bá ọlọ́àjẹ́ wọn dé láyọ̀. àmì. ó ní mo ní kí n fún yẹn gbọ́ mi. ẹ fún wa democracy. democracy látọwọ́ rẹ̀ green. dàgbé bẹ́ẹ̀ kò ni. sí wàhálà sá. méjì ló máa dàbò ènìyàn tó wá sáyé ẹni wáyé lásán àti ènìyàn tó ráyé. ẹwọ ẹjẹ máa fàkókò ìgbàdúrà fún gbogbo àwọn tó wà ní ilé ìwòsàn. wọ́n yá nínú ilé ara wọn gan-an wà tàbí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọ́n kàn ń dọ́gbọ́n gbogbo ẹ̀ mọ́ra wọn. wọ́n gbà á ládùúrà fún yín. ṣé ẹ rí ọlọ́run ọba mi ló ní àlàáfíà pípé lọ́dọ̀. àlàáfíà yẹn máa jẹ́ ìpín yín láṣẹ Elédùmarè. ẹsẹ̀ ara yín báyìí náà lẹ́dẹ̀ máa fi dìde lórí ibùsùn. ọlọ́run á wò yín sàn á mú yín lára dá. MC Freedom gangan òun náà ni wòlíì ẹlẹ́rìí wòlíì MC Freedom. èmi a máa sọ̀rọ̀ ṣàlàyé fún yín. mo ní ẹgbẹ́ polówó ọjà yín wá sí ìkànnì GFM 95.5 FM. àwọn kan wá ní nọ́mbà wo làwọn máa pè sí láwọn bá fẹ́ polówó. kò sí fọ ọyá mú báírò àti ìwé rẹ̀ kọ́ sílẹ̀. màá farabalẹ̀ pé ní 09037 96 54 56 09037 96 54 56. ok ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ọlọ́run ọkọ̀ lẹ́wọ̀n. ẹ ti já ságbami fàájì ẹ máa wẹ̀ lọ. ó kọ́ mi Saidi. Saidi láti àgọ́ àmọ́dù. Saidi Awilo láti àgọ́ àmọ́dù. àwílò lògùn ẹ̀bà ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣètò àbá. ẹ rọ̀ṣà ṣó ṣe yín. èmi yóò fẹ́ tó mẹ́rin. ẹ gọra yín tó bẹ́ẹ̀ yẹn. ẹ kọ́kọ́ tẹ́ tó máa gbé èkó. kí wọ́n ní kọ́kọ́ ṣe akọ́kọ́ sanwó. ó máa sanwó lẹ̀ ó máa léraléra gidi gan tí ò ń ṣe. ọyẹ jẹ́ ń gbọ́ yìí. ìlọ́gbọ̀n mo lọ ṣiṣẹ́ ní òjòdúbẹ́gà ni. òjòdúbẹ́gà nígboro ayé nìyẹn. wọ́n padà wá ṣiṣẹ́ ń gbọ́ ọ̀tà lọ́nà àfẹ́ parí gbà. ok wọ́n á rí àwọn ọmọ ìjọ kan dúró ní road side line. ok wọ́n láwọn ta fún yẹn ní no testing. no testing orúkọ ẹ̀gbọ́n rò ok. ó ní ṣùgbọ́n bí kò torí tó jẹ́ ìní òun láìkí ní kò tẹ́sí ẹ̀ fún mi. ó ti da yín mọ̀ ló fi lọ́run láìkí yín ni. àwọn kan lọ́run láìkí mi. ok ìlú àwọn ti tó jẹ́ mo ti ní. ó ká yọ fún yẹn jáde. ok ìgbà tó yọ fún yẹn ó tẹ́sí ẹ̀ ẹ̀rọ bí ṣe. wọ́n á pàṣẹ sínú kí n pálí padà. wọ́n ti jọ fún gbẹ̀ngàn lọ́dọ̀ ìṣèjì òun bẹ́ẹ̀. ojú tí mo ń sọ yẹn àtòkùtà ó ti fòkúta sínú pálí. ó ti gbọ́kúta sí pálí ebà. ọlọ́run mo wá rìn síwájú díẹ̀ pé kí n fi ẹ̀wọ̀n nǹkan tí mo. ẹ̀yin náà kẹ́ fowó jẹ. mo bá pa òkúta nù. òkúta. mo fẹ́ lọ bọ́mọ ibo yẹn kí n tó débẹ̀ ó ti lọ. ó ti ya gbàlagbàlà ìfẹ́ àfẹ́wé akàsà dígà. ṣé wá ẹsọ̀ kan sí ẹsọ̀ ẹyọ kan sí àbíyàn ti tó káfí mọ bẹ́ẹ̀ yẹn. ẹ̀mí ọ̀nà àtijọ́ á ti tọ́jú ọdún. ìbà oríwórí kí n fún yín. àtẹnudá mi sí àwílò. àwílò ó yá màá fún yín láwílò. mo rò pé ẹ máa ń jójú àwílò dáadáa làwọn fi sọ yín láwílò. ok ẹ jẹ́ n fún yín láwílò owó mi lò. Que ce millénaire soit le renouveau pour la fierté et la paix retrouvée en Afrique et partout dans le monde. Hey boys. ṣe rí ọ̀pá tó fi rìn yẹn eléyìí tọrẹ mìíràn látọjọ́ yẹn ó ń bẹ kọ́nà yàrá ẹ̀ tó kó o sí. mo ní aláyé lọ dáná sọ̀pá yìí náà àbí ṣó ń gbàdúrà pé o kọ́ lẹ́sẹ̀ ni kó o lè rò ó jẹ́ mọ̀ pé ó ta bá fi rà tààrà èyí jẹ́ afẹ́ sọ gbó. ṣó ṣe é rí nírọ̀lẹ́ yìí já mi tán àwọn tèmi ní WhatsApp wọ́n ti ń para ẹ má bínú rọ̀lẹ́ tòní nẹ́tíwọ̀kì yẹn ló ṣapá kan jà mọ́ ṣe é dẹ̀ mọ̀ gbé ayé tá a wà yá ayé nẹ́tíwọ̀kì ni tí ọba fi lè sí nẹ́tíwọ̀kì kò sí ní ta fẹ́ ṣe sí. àwílò mọ̀ràn ti gbà yẹn ló kó wa bá ti ń di bí November October November December yẹn àwọn tògbólẹ́ẹ̀lẹ́ ti mọ̀ wọ́n náà àwọn bàbá afẹ́la kẹ̀kẹ́ àti jọ̀lọ̀jọ̀lọ̀ bàbá àmàlà kòtó òtírí kòtó ìtú kòtíná ẹ ti mọ̀ wọ́n náà wọ́n á ti lọ ra kẹ̀kẹ́ lọ́ máa ń gbé lọ Tógò láyé ìgbà yẹn ìbà ayé ń lọ à ń tọ̀ àwọn ní sáyẹ́ǹsì kò ti sọ wọ́n ní bíi bọ́ọ̀lù láyé ìpò yí ni
látòrí kẹ̀kẹ́ àwọn aláyé mi ti graduate sí bàjáàjì ń sìn nígbà yẹn wọ́n ara kẹ̀kẹ́ lọ́ba ń gbọ́ pé á la kẹ̀kẹ́ àti chọ̀rọ̀chọ̀rọ̀ bẹ̀yẹn gangan rédíò náà rí fáàsì wọ́n á wá ra bátìrì ẹ̀ ṣàmù àwọn bátìrì táìgà yẹn wọ́n á wá ra àwọn díìskì àwọn àwílò yìí tó máa pọ̀ gidi táìmù yẹn tó bá ti dà ó kó òṣùpá lọ́wọ́ alẹ́ wọ́n á máa play orin yẹn kò sọmọ kan tó lọ sóko orí ńgbà yẹn tó máa lóhùn ọmọ àwílò ijó tá a máa ṣẹ̀ṣẹ̀ wakala báyìí ẹ̀jẹ̀ ń gbé kọ ẹlòmíì ẹ̀ lórúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ̀dá ara kí ló ṣẹlẹ̀ lọ. ó yá ọmọ ìyá mi káàbọ̀ kí ló ṣẹlẹ̀. ó yá o ti jásàgbọ́n mi fàájì máa wẹ̀ lọ skoda. ó yá náà kí ló ń ṣẹlẹ̀. mọ́gàjí láti ṣàlẹ̀ òkè ó yá o dúró rè orí ẹ̀ wà ń bẹ̀ ọmọ ìyá mi ó yá ọlọ́run àbùkún ayé ẹ̀ ó yá ṣé ó ṣe é rí pàdé ni. kò ṣe bí rí bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ni. ó yá jẹ́ gbọ́. ọ̀rẹ́ mi fẹ́ lọ́wọ́ òkùnkùn gbé báńkì. ó lọ ṣe kí ni. ọlọ́wọ́ òkùnkùn báńkì. ok. nígbà tó òkùnkùn báńkì ọba kùdé ọ̀rẹ́ mi fẹ́ lọ́wọ́ báńkì náà ọlọ́wọ́ náà ṣe wò. kí ló wá ṣẹlẹ̀ ó náà kẹ́ sí òun mo ní kí ló ṣẹlẹ̀ ó ní kóńgò ṣe di gbé iṣẹ́ ẹ̀ bá ṣe yẹ̀ sí wọn. bí iṣẹ́ ẹ̀ ní oníṣẹ́ ẹ̀ ti bá ó ní kí ló dé gbèsè yẹn. ok. bẹ́ẹ̀ ló ṣe ṣe ìjọ ìwé nìyẹn. ó yá ọlọ́run rẹ̀ níjẹ́ kó ṣe àlàyé mi àní kó sọ́wọ́ lọ́wọ́ ó yá òun ni wọ́n ní kí n fún ẹ. kí ni màbúkà tó ti wọ màbúkà. ẹ. màbúkà. bẹ́ẹ̀ ni. ó yá náà. ó yá agbami fàájì náà ń pelé èmi àti ẹ̀ka kọ̀ọ̀fì yẹn ṣe fàájì ìrọ̀lẹ́ and now this is the FM 95.5 FM ṣe ẹ̀rẹ́ yín olókoòwò kéékèèké ibi láti máa bá yín fẹ́ lójú tó máa di ní ńlá mẹ́yìn gan lọ́wọ́ tó máa yà yín lẹ́nu ṣe wá rẹ̀yìn olókoòwò ní ńlá yẹn apá abínìkọ̀lá máa ti bá yín sọ di gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ó máa wà elaborate kí a ṣe àwọn olóyìnbó. I dey tell you my brother this is your one and only MC Freedom your prophetic MC no be small matter I dey always tell you say pikin wey say mama no go sleep sf no go sabi dose ẹni tó ní màmá àwọn ò ní sùn òun gbọ́ ní lójú oorun ó yá ibo náà ń pè bí pé tẹ̀lé mi jẹ́ wọ́n ní jẹ́ f ní f m ní m 95.5 FM ẹlòmíì tí ẹ ti túnú ẹ síbẹ̀ kìíní tó wá fi ń túnú ẹ yẹn ó yà kán dànù káwọn ọmọ yẹn má bàa yí kúrò mẹ́ tó bá ń gbọ́ pé má gbé kúrò níbẹ̀ o ẹ jẹ́ ń gbọ́ tẹlòmíì ọjọ́ wa yẹn dẹ̀ ti ń lọ ṣá ẹ lórúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹlú ẹni tí kókó. ó yá mọ́ mi tó á lè. aláwọ̀ òyìn ló sọ̀rọ̀ ṣàlàdínì. ẹ káàbọ̀ ẹ kúrò lẹ́ màmá mi ẹ dààmú. ọ̀jàre ọ̀rọ̀ kàtàrọ̀. àwa nìyẹn mà báwo ni iṣẹ́ lè ní. adúpẹ́ o. ó yá ẹ káàbọ̀ sórí ètò ṣó ṣe yírí àbó ṣèyàn kan lẹ́gbẹ̀ẹ́ yírí mẹ́rin. wọ́n ti ṣe wá nílé èkó nídìí mọ́ta. èkó di mọ́ta ìgboro nìyẹn èrò gẹ́gẹ́ nìyẹn. nígbà dìsẹ́mbà àwọn àtàṣímẹ́ǹtì. eba wọ́n á lu gbàǹjo. ok ìgbẹ́ láwọn ọ̀rẹ́ mi bàbá yabẹ̀. ok wọ́n bá ní aṣáàrágbàtà délé wọ́n ti nú àwọn ọdún ọ̀yẹ́ wọ́n ti fi sínú àwọn apáàtì tètè sí òkè. ok tó bá já láàrin mọ́gbà dìsẹ́mbà nìyẹn. ok ṣe àánà láàrin. ẹ ṣáà lárí mọ lọ́wọ́ gun ó yá irú ó yá nà ẹ ṣe gan mo dúpẹ́ orin wo ni kó bá dé lọ́wọ́ yìí báyìí. lè fún mi ní banga 3 banga. ó yá banga yẹn rè é ó bà.
ọjọ́ yẹn dẹ̀ ti lọ rẹ̀ dùn mí ṣá ó dàbí ká má ẹ̀ lọ ẹ̀jẹ̀ ń gbé kọ yìí ẹ̀ lọ ẹ kúrò lẹ́ káàbọ̀ sórí ètò ẹ̀ lórúkọ yín àti bídẹ́ ti ń gbé mú wa pa ẹ káàbọ̀ sórí ètò ó yá náà èmi gan ẹ̀yin náà wà ń bẹ̀ ó yá ẹ̀yin ní ikọ̀ ẹ̀yin ní ikọ̀ ẹ bá mi fún wọn ní máa ń gà gan ó yá náà kí ni kò ṣẹlẹ̀ rọ̀ lé ẹ káàbọ̀ sórí ètò ṣó ṣe yín nìyà ẹ jẹ́ ń bọ̀ ogun pa nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ni èmi gbé báàgì mo lọ sí báàgì mo lọ ṣiṣẹ́ èmi fẹ́ lọ́dẹ̀ wà nínú orí gbọ́n torí ọ̀bọ ẹ̀ ní ọ̀bọ wà ẹgbẹ́ kìíní kan ló ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ òun kan wọ́n máa ń kó ẹrù wá láti pọ́ọ̀tì ní Èkó tó wọ́n ní àwọn ẹni owó tí wọ́n máa fi sanwó owó fàájẹ́ ni tó òun ò dẹ̀ dówó yẹn mọ̀ kìíní kan tó wọ́n wá ní kí n jẹ́ ká lọ sílẹ̀ ká lọ bẹ́ẹ̀ ni ẹjọ́ ọjà kẹ́rẹ̀ máa bá tàá ká máa bá gbowó ó lẹ́ ní ọ̀dọ́ àwọn Nàìjíríà mọ̀ tó àwọn lọ wọ́n mú a lọ síbi ilé àkọ́kù kan tó bàtà wá débẹ̀ ó bá ń sọ fún mi pé àwọn pépà kan tó wà lọ́rùn yìí o tó kẹ́míkà kan bẹ táwọn máa fi ń ṣe owó jáde tó wọ́n á bu omi sínú òkè kan ó lè bu kẹ́míkà yẹn rí wọ́n á fọ pépà yẹn ó lè change sí 100 naira tó wọ́n á ní àwọn pépà yìí o pépà yẹn pọ̀ gẹ́ tó táwọn fẹ́ sọ ọ́ di owó gidi a ní láti ra kẹ́míkà yẹn owó tó lè máa wọ́ọ̀tì 150,000 tó iye tí mo bá ní kí n kó ká ọ̀yà lẹ́yìn ìrìn lọ yóò ibi sẹ́ni wọ́n lọ kò tó lọ́wọ́ mi tó bá wà lọ́wọ́ ẹ̀ lọ gbà á nílùú ìkíní kan tó wọ́n wá ní kó máa wọ́n rì máa lọ gbọ́ wálé mo bá fẹ́ gbé báàgì mo ní kí n gbé báàgì kalẹ̀ kí wọ́n gbé báàgì lọ ọmọdé àwọn ó ti èrè ní ọgbẹ́ni wọ́n ibi tó wáyé èmi yàtọ̀ sáwọn ọmọ òtí ó. bẹ́ẹ̀ ẹ ṣá japa lọ́wọ́ kan. wọ́n bá dá sílọ́ọ̀bù fún bẹ́ẹ̀ láti jáde lọ́tẹ̀. ìbà orí yọ yí ó yàdà ó orí kí n fún yín lọ́wọ́ kan bẹ́ẹ̀ sà. wọn ò dúró gbóni ẹ̀gbọ́n yẹn máa mọ̀ tán kọ gidi wọ́n narrate story yẹn bó ṣe ń lọ ẹ bá ń gbọ́ pé bó ṣe ń lọ ètò kan nìyẹn wọ́n narrate yẹn ok. ẹ bá ń gbọ́ pé lórílẹ̀ ó di gòbe ẹ jẹ́ ń gbà kọ́ yìí ẹ lórúkọ yín àti bídẹ́ ti ń pè. Hello, àfáà mi ti jáde láti tẹ̀lé tẹ̀lé. àfáà mi ẹ káàbọ̀ sórí ètò náà lẹ́yìn ẹ bá mi súnkún oúnjẹ ẹ̀rọ rédíò yìí. yes sir. àákó ètò. ètò ní sà ẹ káàbọ̀. alùpùpù ní jọba làákàyè. àmì àṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní dàrú o. àmì àṣẹ. Ọlọ́run sì máa fún yín jẹ. àlàmọ́ àmì ẹ ṣé gan sà. gbogbo àwọn náà tí à ń tẹ́tí gbọ́ Ọlọ́run ní ṣe wá ní gbogbo bí tọ́lọ́run ti ń bà sí ìwà Ọlọ́run ní ṣe. àmì. àwọn tó wọ́n tẹ̀ gbélé iṣẹ́ ìkàlẹ̀ ní ọmọdé àpáná màkánì àdéhà. àmì. bẹ́ẹ̀ni ohun tí ẹ sọ ẹ mo ní àlàyé kan níbí yìí. ok. orílẹ̀ iṣẹ́ làwọn wá. ok. tó mo mú lọ sí òde lọ́jọ́ kan. ok. àbí ìdílé ọmọ ẹ̀ ń jẹ́. so bí a ṣe dé òde báyìí. ok. èmi wá sàlàyé fún yín pé tọ̀ èmi sàlàyé nìyẹn lọ́jọ́ yẹn. wọ́n á ti kó bá àyè mọ̀ bóyá tọ́ba jẹun àbí nǹkan. ok. so ọmọ bọ̀rọ̀ gùn aláyé mi bí ṣe ń bo ìṣọwọ́ bo òkèlè rẹ̀ gan báyìí sẹ́yìn náà bá rí. ẹ gbà pé ọmọ ayé ni o. a kà sálíkà. ó gbọ́ ó bá jákun sára ni ó ń ṣe ogun ẹ̀ jákujàku lọ́jọ́ ẹ̀ ṣá. ibà. wọ́n á sọ fún mi báwo ló ní ṣe yẹn máa wá bẹ́ẹ̀ ó ní àṣebémi ni mò ń gbàwẹ̀. Ọlọ́run ní gbọ́dọ̀. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣe wà fáà mi. ẹ lọ sọ fún mi ní sẹ́lìkà nílẹ̀ ọmọ sílẹ̀ lálẹ́ lápẹ́. ok sẹ́lìkà. ẹ lè rí mẹ́sáyà náà bá mi. ṣé mẹ́sáyà bẹ́ẹ̀ bó ṣe wà. bẹ́ẹ̀ ni. ẹ fún mi ní mẹ́sáyà gbà ẹ̀. ọ̀dà sà. tí ọba ṣe mẹ́sáyà fún mi ní sẹ́lìkà. sẹ́lìkà kò sí wàhálà. ọ̀dà sà. lórílẹ̀ òdìgò ń gbé òdìgò ní lórílẹ̀ òdìgò. ìbẹ́ gbàgbé orin yìí náà. ó di sọ́kùn ṣètò ológe kó yá fàyà dé kó yá sọ́kùn ṣètò ológe kó yá. agbami fàájì ti rọ̀lẹ́. filẹ̀ gbà bẹ́ẹ̀. ṣe bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ filẹ̀ gbà bẹ́ẹ̀. ṣe bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. sisi odò. ok ṣe ẹ̀rí lápá bí ìyẹn gángan máa máa fi dágbére nírọ̀lẹ́ tòní. ó bá fojú bí má sẹ́líkà yẹn gángan òun ni màá fi dágbére. demonstrate pẹ̀lú ṣe ìdẹ́nilé gba kọ̀ọ̀kan mọ́. ìgbàyẹn ló máa mọ̀ bá wa. ó dùn mí gàga torí ẹ̀ mo ṣe nípa ẹgbẹ́ polówó ọjà yẹn wá síbí.
ẹ̀dẹ̀ lè ra odidi 30 minutes ìyẹn ní kọ́ni tá a wà yìí lábalágbá mi fàájì kò sí nǹkan tó burú mẹ́ tá a bá lè gbádùn ara wa fún bíi wákàtí méjì gbáko ọlọ èyí wọ́n tí ó lé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ máa dágbére ẹ̀yin tèmi ó dẹ̀ dàbí kí n má lọ mọ́ ó dàbí a máa lọ àwa ń lọ apẹ̀yìn dà wọ́n rántí oní sábà ń kọ́ primary 6 wa ẹ̀wọ̀n fún ìkéde àti ìpolówó ọjà 09037 96 5456 09037 9654 56 títí ìrọ̀lẹ́ ọ̀la tá a máa pàdé ìyẹn lórí ètò yẹn tó wà tó agbami fàájì ẹja máa wà kándọ̀ àwọn ọ̀gá mi kan ti gborí wọlé yẹn dẹ̀ má lọ lo tiwọn mọ́ tèmi mo gbéra ó dàbọ̀.